Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò. Ẹni tó gbọ́ Yorùbá mo kí yín, ẹni tí ò gbọ́ Yorùbá mo kí gbogbo yín o. Ìyálé eléyìí mo kí yín, baálé eléyìí mo kí yín. Ìyálọ́jà babalájé gbogbo yín ni mo kí, àǹtí ìdílé kẹbọ̀dá akọ̀wé gbogbo yín ni mo kí, wọn olólódì kan gbogbo ẹ̀yin màjèsí ńlẹ́lẹ́yìn mo kí yín o. Ta ní jẹ́ màjèsí, ọmọ wẹ́wẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ikú ò ní ṣàyípa máwọn òbí yín lójú o. Ẹ ti jáde ńlẹ́ láàárọ̀ yìí, àjáde ìwọlé kò ní yanu ilé ẹnì kọ̀ọ̀kan wá o. Mo ní ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kẹ wá sẹnu kẹ́mú. Táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá bá wá ní sẹnu kẹ́mú, dákẹ́ ariwo ní jẹ́ bẹ́ẹ̀. Bọ̀dá tó dúró, bọ̀dá bíríkìlà, bọ̀dá mẹkáníìkì, bọ̀dá rédíóníìkì, ìyálọ́jà babalájé, ẹsẹ̀nu kẹ́mú, ẹ̀tì ẹ̀kọ́gbọ́n lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí. Èmi ọmọ yín hàn ní Lukumọ̀nà ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́lọ̀mí bá pèrè ní bàbá ọgbọ́n, ẹ béèrè pé sóhun ní Lukumọ̀nà ọmọ Ayédáre. Tó bá ní òun ni, ẹni ó mú nọ́mbà rẹ̀ wá. Gbogbo nọ́mbà tó bá kó kalẹ̀ tí ọba papọ̀ mọ́ tèmi ẹ pè é kẹ́ ní olè. Mo fẹ́ ṣàlàyé fún wa lórí ìwúlò ewé Patanmo pẹ̀lú ewé àlùrọ. Kí ló wúlò fún ewé Patanmo àti ewé àlùrọ? Kábíyèsí Ọlọ́run, àrà ń bẹ nínú igbó Ọlọ́run fi dá wa lọ́lá, ó ní a máa mú lò ká máa ṣàgbéjì ara. Ó yẹ máa bá mi bọ̀ wá jàre. Kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ ọ̀nù jáwé. Mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ń fi òótọ́ ọ̀nù wàgbò. Ẹ̀lẹ́lẹ́ yìí o. Ọlọ́run fún àwọn Yorùbá ní ọgbọ́n aláwọ̀ dúdú. Ó fún àwọn òyìnbó, ó fún wọn lọ́gbọ́n. Gbogbo ẹ̀dá ènìyàn tí ń bẹ lókè èèpẹ̀ Ọlọ́run fún ní ọgbọ́n kọ̀ọ̀kan tẹ́yì tí ò papọ̀ mọ́ra wọn. Ẹ̀sìn ìbílẹ̀ ọ̀tọ̀, àṣà ìbílẹ̀ ọ̀tọ̀, òògùn ìbílẹ̀ ọ̀tọ̀, aṣọ ìbílẹ̀ ọ̀tọ̀, ọ̀rọ̀ ìbílẹ̀ gan ọ̀tọ̀ ni, ọbẹ̀ ìbílẹ̀ ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ìwé àkàjù táwọn èèyàn wá kà torí wọ́n ka wájú ìwé, wọ́n kà àárín ìwé, wọ́n tún àka páálí ìwé mọ́, kò tiẹ̀ jérí ẹlòmíì gan pé mọ́.
ebi bàbá kàwé bọ́gbọ́n ọ̀nù rẹ̀ wọ́n ní àkà ṣùgbọ́n kèéta lẹ́lòmíì lọ́ọ́ kà kèéta lẹ́lòmíì kàwé ló ń kàwé ẹ̀gbọ́n àìlákàkún àwọn ọmọ èèyàn dúdú lòyìnbó fi jí gbogbo ẹ̀tọ́ wa gbé mọ́ wa lọ́wọ́ tóyìnbó bá ṣe kinní kan lónìí èèyàn dúdú gan ni ọmọ àwọn gbé lárugẹ jù bí ìgbà tó yọ pé ohun tí wọ́n ṣe yìí ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ni bẹ́ẹ̀ sì ni ọgbọ́n tọ́lọ́run fún àwọn èèyàn dúdú náà ọgbọ́n tó nípọn ni èyí tá a fi ranra wa lọ́wọ́ èèyàn dúdú ìranra wọn lọ́wọ́ aburú ni àwọn èèyàn dúdú ranra wọn wọ́n bá ti rẹ́ni tó fẹ́ ganú ràn wọn bíi kí wọ́n yẹ̀ wálẹ̀ ẹ̀jẹ̀ á máa kúnra wa lọ́wọ́ láti lè jẹ́ kí ọgbọ́n inú wa kó lè bá gbòkè sí. ewé yìí bàbá ẹnìkan kọ́ ló dá Ọlọ́run ló dá ewé yìí èsègbè wa àgbà aláyé ni ṣùgbọ́n Ọlọ́run fi wá ṣọ̀gá lórí gbogbo ohun tó dá gbọ́n tí ń wíṣẹ́ àní àwọn ọmọ èdè ènìyàn Ọlọ́run fi wá ṣọ̀gá lórí ìwọ̀n tó dá àwọn ewé báwọn yìí ewé abíwẹ́rẹ́ ni ewé tútù ni àwọn wọ̀nyí èsè ewé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ bá rí tí wọ́n bá ti lọ jáwé wọn ni olóògùn ni ṣùgbọ́n mẹ́yàn bá mú paracetamol lọ́wọ́ kì í ṣe olóògùn èèyàn dúdú àdùwà dúdú èèyàn dúdú àbàníyàn dúdú gbogbo nǹkan wa dúdú yìí náà ni àníṣe bẹ́yàn bá já ewé ó ti dolóògùn lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ èèyàn dúdú ṣùgbọ́n tó bá kó oògùn òyìnbó lọ́wọ́ oògùn mímì bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù tó bá kó lọ́wọ́ kì í ṣe olóògùn. Nonsense. Àníwèé àkàjù gan máa jẹ́rí èèyàn òkú ni máa jẹ́rí èèyàn òkú àmọ́yé àwọn nǹkan àmúṣagbèjì ara ló kún gbogbo ẹ̀yìn kùlé wa ẹ̀ńgbà tá a bá fẹ́ dúró kọ́ńkọ́ ó lè jẹ́ni tó fẹ́ kọ́ ó lè jẹ́ babaláwo ìmọ̀ ló fẹ́ kọ́ kìí ṣẹ̀sìn rẹ̀ ló fẹ́ bá a ṣe ó lè jẹ́ni tó fẹ́ kọ́ ó lè jó níṣàngó ìmọ̀ ló fẹ́ kọ́ kìí ṣẹ̀sìn rẹ̀ ló fẹ́ bá a ṣe ẹni yòówù tó fẹ́ kọ́ ní abárímọ̀ ìbẹ̀ láti kẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́jà nǹkan ìwòsàn tí ọbẹ̀ fẹ̀rẹ̀ jẹ́ ọtítàn ewé Patanmo orúkọ mi ní Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ewé yìí dá gan ni o àti ewé àlùrọ mo fẹ́ sọ wúlò rẹ̀ fún wa àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn a máa fi ewé yìí ṣe mátàgbà mọ́lẹ̀ ṣe àmọ́ wọ́n ń pè ní mátàgbà mọ́lẹ̀ tí wọ́n bá wà níbi ibi ilẹ̀ bá le táwọn ìgárá fẹ́ dá wọn wọ́n bá tún ṣòkòtò wọ́n yọ pàṣárá jáde àwọn mátàgbàmọ́lẹ̀ tí wọ́n ti tọ́jú síbẹ̀ wọ́n yìí san máa òkà ní jẹ́bẹ̀ tàbí gbàdí wọ́n a máa fi wé ìrẹ̀ òkà gbóná wọ́n a máa fi ṣe ìgbàdí ibẹ̀ yẹn kọ́ là ń lọ o má bí mi ní gbogbo nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ o mò ń ṣàlàyé rẹ̀ fún wa ní o ṣùgbọ́n ibi tá à ń lọ ń bẹ̀ ni pé nǹkan tí ewé yìí wúlò fún tí èèyàn bá ń ṣàwárí ilé ọmọ rẹ̀ ò bàjẹ́ nǹkan kò sí ilé ọmọ wọn kàn rọ mi sí náà ni ṣùgbọ́n kò dìde àwọn àgbàlagbà á máa lo ewé yìí kí sisi ọlọ́mọge tọ́sẹ̀ fẹ́ wọlé ọkọ kọ́ má bàa rí dààmú oyún èèyàn gbọ́dọ̀ ṣe é sọ́wọ́ ẹni ọba jábí amọ̀ ògidì a máa ṣe é sílé gbogbo ẹ̀yin àwọn ọmọbìnrin ṣíṣí ilé yín ẹ ti máa bù fún ọyá ẹ fìdí ẹ̀ hàn wọ́n ẹ kọ́ wọn lágbájá má gbàgbé bí wọ́n ṣe kọ́ àwa nìyí bàbá tó bí èmi ọkọ mi ní pé máa kọ ògùn lẹ̀ yóò máa mú mi káàkiri ewé báyìí láàṣẹ yìí ewé kìíní báyìí láàṣẹ yìí tó bá yẹ tó jájọ àwa náà ni ó ní àṣẹ ó gbé sórí ni àìsàn ọlọ́run o torí pé ẹ̀dá ènìyàn kò lè má ṣe sí ènìyàn
ìyá àwa náà kọ́lẹ̀ àkọọ́lẹ̀ tọ́pọ̀ janturu ṣùgbọ́n ohun tá a gbé sórí àfiwé ọ̀hún tá a bá rí lókù láàánú mọ̀ pé òun báyìí òun ti ń ṣiṣẹ́ fún ni níwọ̀n ọba ẹ̀kọ́ tá a bá kọ́ èèyàn ò lè mọ gbogbo nǹkan tán. ẹ gbọ́ mi tọ́ tí ẹ bá ń ṣàwárí àwọn àgbàlagbà máa lò ó láì tí ìwọlé ọkọ èèyàn máa lò ó fún ọmọ èèyàn obìnrin kọ́ máa lò ó pamọ́ ń délé ọkọ báyìí wọ́n ń gba sí báyìí ọ̀sẹ̀ nu kẹ́mú ni. bákan náà tí èèyàn bá ń tajà ọ̀tajà ni èèyàn máa ṣe é kalẹ̀ torí àrùn kan bẹ à ń pè ní àgbààná àrùn ni o àwọn àrùn yìí ayé fi máa gba oore mọ́yàn lọ́rùn èyí jẹ́ kéèyàn lákòjọ. bákan kò sani tí àgbààná ò lè ṣe o àrùn burúkú ni o yìí máa gbára owó ẹ̀rẹ́ jáde wọ́n sì fi ṣẹlòmíì níjàmbá. máì pẹ́ ẹ̀yìn ní lágbájá mo ti sáwó méje mo ti tóbi lọ́fà n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ọ̀tàn rẹ̀ jẹ ni o kò sẹ́ni wọn ò lè tábà fún o. owó mi èèyàn gbà owó ẹ̀rẹ́ ni bòmíì ní ti ń bọ̀ bóyá owó àgbààná ni tọ́ bá gbà tó dùn ní owó rẹ̀ yóò tu gbogbo ọjà mọ́yàn lọ́wọ́ ni èèyàn jẹ gbèsè òjijì ni láì ní mọ kókó bí owó burúkú bẹ́ẹ̀ ti wá tọ́ bá ń lorú iṣẹ́ báyìí kì í jẹ́ kéèyàn gbowó àgbààná bó o sì gbà kò ní í ṣe pẹ́ẹ́ a sì máa lò láti máa fi dènà àgbààná. ọ̀nà méjì tí mo fẹ́ lọ fún wa lónìí ni wọ́n yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ kọ́ ẹ̀kọ́ tí ń bẹ lára ewé yìí. wọ́n jẹ́ ìdásílẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀nà kan náà bójú lágbárí adímọ́tẹ̀ obìnrin ọ̀pọ̀ dalẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ fojú ẹni mọ̀ fojú sojú lé gbogbo àbámọ̀ àṣẹ ò Ajíbọ́lá àṣẹ sọ́dà àpọ̀já àjàbẹ̀ ní olóṣù rẹ̀ níbi Àjíbọ́lá ẹ̀kọ́ kí wọ́n láàbẹ̀ ẹ̀kọ́ kí wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ kí wọ́n lọ́wọ́ déédéé ọ̀rọ̀ ọ̀nà gbogbo ìlú bìrìbìrì lẹ́rìí o bìrìbìrì lẹ́rìí o ọmọdé yìí o mo ní ẹ̀yìn ọ̀rọ̀ àwo bìrì. ẹ kú kalẹ̀ ewé yìí a máa wù nínú igbó ẹ̀yìnkùlé eléyìí ńbẹ́ńbẹ́ ẹ ti ráwòrán rẹ̀ ṣe rí àlùrọ́ǹtì ẹ̀ ìtàkùn lòun òun bẹ́ẹ̀ bá fẹ́ ní kóun ó kì í mú bí ẹ̀gún díẹ̀ ń bẹ lára rẹ̀ báyìí ẹ̀gún wíníwíní ń bẹ lára rẹ̀ àmì tí ń bẹ lára méjèèjì ní pé ìpètè bá fọwọ́ gba yọ panu mọ́ ẹ gbọ́ yọ panu mọ́ tí a bá já eléyìí Patanmo leléyìí tí a sì wá àlùrọ ewé àlùrọ méjèèjì yẹn odidi ìgbín akọ ìgbín ìlákọ tó pinnu dáadáa ìgbín tó gbó kákáká ìgbín ìlákọ ń bẹ o àwọn bàbá wa pè ní ìlákọ̀ṣe odidi ìgbín ìlákọ sẹ́ńdẹ̀ àdán tó pé pérépéré kan sẹ́ńdẹ̀ eku àǹgó eku kan bẹ wọ́n ń pè ní àǹgó tẹ́ bá ti mú àǹgó yìí ìlà ń bẹ lẹ́yìn rẹ̀ báyìí ìlà tẹ́rẹ́tẹ́rẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ báyìí kí lẹ wí ẹ ti tọ́jú ẹ̀ ewé rẹ̀kùrẹ̀kù ewé kí ni mo pè é ewé rẹ̀kùrẹ̀kù ó yẹ kó wẹ̀ ságbádá ṣé wọ́n ti do ẹ ti do tán tọ ẹni tí ọba wa fẹ́ jó ńkọ́ tó fẹ́ ṣe ní pàwùdà yọ gbà yín lọ́jọ́ díẹ̀ o ẹ kó sódò ẹ gùn tẹ́ bá gùn tán àìsàn sóòrùn bòjì là á sá sí tẹ́ pé atẹ́gùn ni ó gbẹ tẹ́ bá tó bá gbẹ tán ẹ tún tún lọ tó bá pé ẹ tún tún lọ títí tí ó fi di pàwùdà
ẹ̀sùn àbọ̀wọ̀n ọkùnrin tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ lò ó. ẹ gbọ́ tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ lò ó. Kí ni wọ́n wàá fi lò ó? Báwo ni wọ́n sì ti lò ó? Lẹ́ẹ̀kan sọ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Torí mo dáhùn fi ń ṣe bẹ́ẹ̀ torí àwọn olè kì í máa jí fídíò wa gé. A ṣàlàyé bí wọ́n ṣe lò ó, gbogbo ẹ̀ ni wọ́n sọ fún yín, ẹ̀yẹn sá máa bá mi ká lọ. Fún àǹfààní ẹni tó fẹ́ join WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí. Ìkan bẹ private ni ṣẹ́ǹgbọ́ èyí tó jẹ́ private yìí owó lẹ́ẹ̀ fi wọbẹ̀ 5,000 ni. Àǹfààní wo lọ́wọ́ àmbẹ́ ń sọ ìkásùn bẹ public ni. Ṣẹ́rí èyí tó jẹ́ public yìí ó ti pọ̀ jù 21 ní gbogbo yẹn group kọ̀ọ̀kan lọ́nà 21. Ṣẹ́rí èyí tó wá lé lórí tó fi jẹ́ pé 22 òun ni home spiritual solution ẹyọ kan nìyẹn. Owó ni wọ́n fi ń wọ̀ yẹn. A ní olómi tútù ọba ìràwọ̀ 11 life spiritual solution 10 nìyẹn ṣẹ́rí pé 21. Home spiritual solution òun ló jẹ́ pé 22 fine. Àǹfààní wo ni mẹ́nu méjèèjì? Ṣẹ́rí yìí public yẹn lẹ́yìn pé kẹ̀kẹ́ máa mọ bí nǹkan ṣe lọ ẹ̀ lè béèrè kankan kí n dá yín lóhùn bẹ́ẹ̀. Ṣé wá rí home spiritual solution bóyá ẹ lálàá kan ni ẹ fẹ́ gbọ́ túmọ̀ rẹ̀ àbí solution rẹ̀ gbàgede ibẹ̀ yẹn ẹ máa gbọ́. Àbí àwọn iṣẹ́ kan la ṣàlàyé ní òye yín ni tẹ bá béèrè ń bẹ̀ yẹn tẹ post iṣẹ́ yẹn lára àwọn ọṣẹ́ tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ní o àbí nǹkan míì náà láǹfààní á sọ fún wa àwọn oní public wọn ò lè jàǹfààní rẹ̀. Àǹfààní tó wà ń bẹ̀ nì ìdí ẹgbẹ́ dáadáa báyìí ẹ wá gbọ́ nínú àwọn public yìí gan kò sáǹfààní fún èèyàn láti lè máa gbé líǹkì kan wá láti ta kó máa sẹ́ndì ẹ̀ síbẹ̀ àbẹ́ máa lọ gbé fídíò kan wá báwo kí fídíò wọn dáa tó àgbà yín láàyè kẹ sẹ́ndì tó bá ti sẹ́ndì àtiwá ti fídíò rẹ ẹ bára yín níta tí fídíò yìí bá tiẹ̀ dá apá fẹ́ kẹ́kọ̀ọ́ mẹ́ èyí yòówù náà àwọn àdmí tó bá wà nínú gúrùpù yẹn ẹ fi lọ̀ wọ́n pé ẹ ju ẹ bá mi wò ó ṣé kí n post yẹ tí wọn bá fọwọ́ sí ọ̀gbọ́dọ̀ post tó bá post yẹ ọ̀ bá rẹ̀ níta ni ẹ má sẹ́ndì sticker báyà a post nǹkan kan ni ẹ wá ń sẹ́ndì sticker pé ẹ káàárọ̀ o àbí kinní kan bọ̀ bá sẹ́ndì ẹ̀ ìtàlọ́ bàrà rẹ̀ kò sẹ́ni tí èsì mistake tó bá jẹ́ pé fóònù tẹ̀mọ́ yẹn lápò wọn ò forí jì ọ́ ṣùgbọ́n pé ọmọ sẹ́ndì ẹ̀ àtiwọ́ àti sticker rẹ̀ ìtàlẹ́ bàrà yín ìyẹn náà lọ bẹ́ẹ̀ tọ́ àyè wá fún èèyàn ẹni tó fẹ́ béèrè nípa ìkọ̀sẹ̀ ìjáyé rẹ̀ ọ̀sánwó àbí lára gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti fílẹ̀ lóríṣiríṣi ẹ jẹ́ ká bá yín gbìyànjú lórí ẹ̀ ọlọ́run lálágbára iṣẹ́ alágbára o ọlọ́run lálágbára o onígbìyànjú làwa ẹ̀yin gbé àjò wá àwọn ó sì gbìyànjú fún yín ọlọ́run sì jọba yín lára mu tá a bá parí iṣẹ́ yín tán ẹ̀yin lẹ́sànwó tí DHL tí ó fi gbé rò sí pé ẹ̀ǹgbọ́n tí mò ń wí báyìí owó tí DHL tí yóò fi gbé ẹ̀yin lẹ́sànwó rẹ o ìtọ́jú tó péye nílànà ewé àti egbò má gbógun owó déwájú mi o tẹ bá rí ẹnìkan tí ń pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mọ̀lá dáadáa o bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà orúkọ nickname ni tẹ bá ti rí Lukman Ayédáre ń bẹ èmi nìyẹn tẹnìkan bá lọ lo orúkọ yìí tẹ ẹ bá rí nọ́mbà mi níbẹ̀ tàbí ẹ bá béèrè nọ́mbà lọ́wọ́ ẹ kìí sàwọn nọ́mbà mi ló mú kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò lè ní ẹ wá gbọ́ ẹ fura o àwọn kan gé fídíò mi wọ́n fi ń polongo ọjà kiri o ẹ kíyèsára o
arákùnrin kan wọ́n ń pè ní agbẹ́sìgà àgbáyé ọlọ́ọ̀gẹ́ fídíò rọ̀rọ̀ gẹ̀dẹ̀ mi mo ti sọ ìwúlò rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí part 1 rẹ̀ ló gé ó gé gbogbo nọ́mbà mi ó sì gé gbogbo orúkọ mi kúrò mẹ́ẹ̀ so ó ń lọ káàkiri àkọlé tẹ́rì tí ọkọ̀ síbẹ̀ ni pé má rò pé ò lè dọ́lọ́mọ láyé gbìyànjú kó o ṣe tọrọ mọ̀ yìí pé tẹ́ ẹ bá gbọ́ tán ẹ pẹ́ pé ẹ fẹ́ sọ pé bá wa ṣe èmi ni mo fi síta o fídíò yìí sì ní part 1 part 2 part 3 ó ti débẹ̀ báyìí ó sì ń lọ sí part 6 ní tí ìráyè ṣe yòókù ní ìyẹn bẹ́ẹ̀ arákùnrin kan náà ń bẹ lórílẹ̀‐èdè Benin ń jẹ́ Aminu Fatai gbogbo prógráàmù tí mo ti ṣe tá àti ẹ̀díìtì ọlọ́ọ̀kọ́ gbogbo ẹ̀ ọlọ́ọ̀fi kírẹ́ẹ̀tì YouTube gbogbo bí ẹ bá kiri ẹ̀ máa bá ń gbé sépè pé ẹni ẹlẹ́ni òun ni ọ̀jẹ̀sẹ̀ rẹ̀ àgbàlagbà yẹn sẹ́ pé ọ̀rọ̀ eléyìí jẹ mépè ọ̀rọ̀ rẹ̀ jẹ mépè ẹni ẹlẹ́ni òun ni ọ̀jẹ̀sẹ̀ rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ wá tẹ̀lé gbogbo bí mo bá ṣe ní kẹlẹ́wé yìí ó sì bá yín lára mu ṣé ẹni tó bá jẹ́ pé ẹ bá jó tẹ ẹ bá ti jó tán báwo lẹ́ ṣe lò ó tẹ bá ti fi fọ́ ẹ̀kọ́ tútù ìjókòó lẹ́ ti lò ó ẹ máa mú níjókòó tó bá jẹ́ pé ẹ rí ẹ̀kọ́ tútù ẹ wá omi tútù kẹ fi lò ó níjókòó ẹni tí ó bá lè lò ó bẹ́ẹ̀ ó lè dà á sínú yín kó fi mu tíì gbígbóná ara kan náà ni ṣe rí èyí tẹ lò yẹn náà bẹ́ẹ̀ náà lẹ́ ṣe lò ó ìjókòó òun là á fi lo ẹ̀kọ́ tútù kódà ẹ lè pò mọ́ yín kẹ máa fi mu ògì gbígbóná tàbí kẹ fi mu tíì gbígbóná tàbá tí ń wọlé ọkọ̀ tí wọ́n ń fi sí báyìí tí wọ́n ń lóòdù ẹ̀ báyìí lọ́ máa ṣẹnu kẹ́mú ni tó ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ká tó bọ́ sínú ẹlẹ́lẹ́ẹ̀kejì kí n tó sọ gbogbo nọ́mbà mi. ọlọ́jà ẹyẹ ọkí màmọ́dé o ọlọ́jà ẹyẹ o ẹ bá wọlé èrè ẹ̀fọ́ bíbí o. ọ̀kíndé ọlọ́jà ẹyẹ ọ̀kíndé o ọlọ́jà ẹyẹ o ẹ bá wọlé ẹ̀fọ́ bíbí o. ọkí màmọ́dé ọlọ́jà ẹyẹ. ẹ̀rí ẹlẹ́lẹ́ẹ̀kejì tí mo ní pé àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn a máa fi dẹ́kun àgbààná àrùn burúkú ni ìgbà tí èèyàn bá gbowó alájẹsẹ́kù lówó tí èso owó kékeré tọ́wọ́ àdògún kó fi san gbèsè ẹ̀rí kékeré ṣe ń tọ́da Ọlọ́run májàyé ọ̀dà sọ gbèsè bọ̀ wá lọ́rùn o ayé ò ní dá sọ gbèsè bọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́rùn ẹ̀ ní fowó wo àárẹ̀ ẹ̀ sì ní pawó ẹjọ́ o lágbára Olódùà ẹ̀ gbọ́ mi yé ẹ̀ ní pawó àárẹ̀ o ẹ̀ sì ní pawó gbóná àwọn abínú ẹni wọn ò ní náwó bànújẹ́ fún yín agbára Ọlọ́run wọn ò ní náwó bànújẹ́ fún yín o agbára Ọlọ́run. Báwo láti wá sí i? The Bluetooth device is ready to pair. Ẹ lọ wá ewé Patanmo. Ṣé bá ti rí ewé Patanmo yìí pẹ̀lú ewé àlùrọ̀ pẹ̀lú ewé kí ni mo pè é ewé àlùrọ̀ ẹ fi èpo ọ̀bọ̀ sí kí ni mo pè é èpo ọ̀bọ̀ ẹ fi sí ẹ gbìyànjú kẹ́ wá ìgbẹ́ ẹyẹlé ẹ fi sí kẹ́ wá lọ ọ̀pọ̀ kó ṣe lọ́mú tẹ́ bá ti wá lọ ọ̀pọ̀ tán èyíkéyìí ọṣẹ ẹ fi kó bọ́ọ̀lù ẹ ti wá bẹ́ẹ̀ sí bọ́ọ̀lù ẹ ti lò ó ń ṣàlàyé fún yín gbogbo àwọn nọ́mbà tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ òun ní kọ́kọ́ fi léde yìí kí n tó parí ẹ̀ torí àwọn olè wọ́n má máa jí gé ọyẹ mú gègé kẹ́ máa kọ máa fi nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà méjì lẹ̀ máa fi ti Kútọ̀nù méjì lẹ̀ máa sì fi torílẹ̀-èdè Abidjan táǹpẹ̀ ní Côte d'Ivoire máa fi méjì náà lẹ̀ ọyẹ máa gbọ́ o ẹ fi kóòdù ẹ̀ sí o +234 80 3298 3298
+234 80 3298 3298. Nọ́mbà kejì ti Nàìjíríà +234 80 890 38658. +234 80 890 38658. Méjèèjì ti Nàìjíríà nù. Òkúta orílẹ̀-èdè Kútọ́nù +229 54 65 1928. +229 54 65 1928. Òkúta orílẹ̀-èdè Kútọ́nù kejì +229 54 65 1929. +229 54 65 1929. Méjèèjì torílẹ̀-èdè Benin ó ti pé. Òkúta orílẹ̀-èdè ti Abidjan ẹ dákun ẹ bá ń farabalẹ̀ gbọ́ +225 05 84 811131. Wáànù mẹ́ta ni o. Ẹ̀tún gbọ́lẹ̀ kan sí +225 05 84 811131. Òròpó ti yé wa. Ìkànnì yòókù kejì +225 05 06 13 4943. Ẹ̀tún gbọ́lẹ̀ kan sí +225 05 06 13 4943. Ti orílẹ̀-èdè Côte d'Ivoire méjèèjì òun nìyẹn. Ṣé rí ẹ wà lọ wá owó kọ́bọ̀ àtijọ́ tó lójú? Ẹ gbọ́ mo wí owó kọ́bọ̀ ayé àtijọ́ tó lójú yẹn ẹ kì í bọ àárín ọ̀sẹ̀ yẹn. Tẹ́ bá ti fẹ́ lò kẹ́ ẹ máa yọ kọ́bọ̀ yẹn jáde ẹ wàá bu ọṣẹ náà ẹ máa fi fọ ọwọ́ yẹn papọ̀ mọ́ owó yìí. Àálọ̀ fífọ̀ dà sódò ní agbára Ọlọ́run ohun tí wọ́n ń pè ní àgbà àná kò ní yáwájú yín. Àpamọ́wọ́ òun lẹ́ẹ̀ máa pa. Àpamọ́wọ́ òun lẹ́ẹ̀ máa pa. Ayé òní dáṣọ gbèsè bọ̀ yín lọ́rùn o. Ìtọ́jú ara nílànà ewé àti egbò ọwọ́ àwọ̀ ẹ̀ka sí wa. Ìǹfà ìbéèrè lẹ̀ torí ẹlòmíì bàjẹ́ ẹ fi iṣẹ́ kan lẹ̀ iṣẹ́ tẹ wá fi lẹ̀ yẹn wọ́n á pẹ́ máa mọ ká gbogbo ẹ̀kọ́ tán mo ní wọ́n máa fẹ́ máa waste time mi. Ìráyè àti máa gbé kọ́ ìwọ tó bá jẹ́ pé oníṣẹ́ tó bẹ̀ wá àbọ̀ fẹ́ bèrè nípa ìrìn àjò rẹ pé nọ́mbà mi wọ́n dọ̀ lóhùn. Mo fi ilẹ̀ fún tẹrútọmọ yóò sì bá yín lára mu. Mi ò yọ ọ́ kù mi ò sì fi kú. Èmi ò pé o torí ara rẹ ṣe sọmọ pé wọ́n kàwé báyà ṣe nítorí ìta àwọn ọmọ rẹ. Torí ìwé tẹ ka wájú ìwé àtẹ̀yìn ìwé tẹ tún àkà páálí ìwé òun ni ọ̀jẹ́ lòmí ọmọ ohun tí ń ṣe. Wọ́n ṣe é kalẹ̀ kọ́ máa fáwọn ọmọ rẹ lò lọ́jọ́ ọ̀la àdúrà ni wọ́n máa ṣe fún ọ. Á dára fún wa o. Òjò kì í rọ̀ kó tà sílẹ̀ olóore gbogbo wa kò ní tà sí gbogbo wa o. Ẹni tó lóun ó dojú ọ̀tá kọ wá ilẹ̀ lánàá máa gbé wọn mì. Ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.
lágbárí. Adímọ́tẹ̀ obìnrin.